àwọn aláìro àtúbọ̀tán tí wọ́n bá Azikiwe lọ fún fẹ́ kí Azikiwe tó ti lérí léka pé Ìgbò ni yóò máa ṣe olórí fún Nàìjíríà wọ́n fẹ́ kí Azikiwe wá jẹ́ premier fún Western Region wọ́n fẹ́ kí ọmọ Ìgbò wá bá wa ṣe olórí ìjọba Western Region ọ̀pẹ̀rẹ̀gun orí ìrókò ojú ọ̀dẹ dá Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ọ̀pọ̀ dídé olú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ AG bá pètèpèrò ara wọn pọ̀ wọ́n bá sopọ̀ pẹ̀lú Ìbàdàn People's Party láti lè fi ẹ̀yìn àwọn tí kò fẹ́ kí Yorùbá gbérí lélẹ̀. Ní January 1952 ẹgbẹ́ Action Group ló ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú ilé ìgbìmọ̀ asòfin. Awólọ́wọ̀ ni olórí ẹgbẹ́ ikú Bọ̀dé Thomas ló sì fún Akíntọ́lá ní àǹfààní àti jẹ igbákejì Awólọ́wọ̀. Ẹgbẹ́ tó sì ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú ilé ìgbìmọ̀ asòfin yóò jẹ́ olórí ìjọba bí Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ṣe di olórí ìjọba Western Region ẹ ti gbọ́ yìí. Ogun àìníṣọ̀kan tí ń ja Yorùbá ọjọ́ ti pẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo fi ẹnu àṣẹ wípé ó ti dópin. Gẹ́rẹ́ tí Awólọ́wọ̀ gba ọ̀pá àṣẹ olórí ìṣèjọba ní gbogbo nǹkan ti yí padà sí rere fún ọmọ Yorùbá. Èyí ni àwọn nǹkan ribiribi àní gudugudu méje àti yàyà mẹ́fà tí ìjọba Awólọ́wọ̀ ṣe ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ẹgbẹ̀rún lélẹ́rìnwó àwọn ọmọ ọ̀dọ́ wẹ́wẹ́wẹ́ èyí ló sì mú Yorùbá jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà tó kọ́kọ́ jẹ́ aṣíwájú nínú ẹ̀kọ́. 1959 Western Region ló ní èrè oko rọ́bà tó pọ̀ jùlọ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Lebanese ni wọ́n fi dá àwọn ibi ìgbafẹ́ àti ìwòran sílẹ̀ fún àǹfààní àti ìgbádùn ọmọ Yorùbá. Casino Cinema ní Abat Macaulay nílùú Yaba, Corona Cinema ní Ìtafájì nílùú Èkó, Queen Cinema ní Èkó Tẹ̀dó ní ìlú Ìbàdàn, Rex Cinema ní Tẹ́wọ́gboyè Street ló wà nílùú Oǹdó, Lapa House ní Igbóṣeré ní ìlú Èkó, Western House ti Broad Street ní ìlú Èkó, 26-story Cocoa House ní ìlú Ìbàdàn, Ìkẹjà Airport Hotel ní ìlú Ìkẹjà nílùú Èkó, Rubber Plantation láti Ìkẹ́nẹ́ tó fi wọ ìlú Oǹdó. Ilé-iṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ irú rẹ̀ ní gbogbo Áfíríkà kódà síwájú France 31 October 1959 ni wọ́n dá a sílẹ̀. Àwọn olórí orílẹ̀-èdè àgbáyé wá ń gba ìtọ́jú ní UCH ní ìlú Ìbàdàn. Olympic World Standard Stadium ní ìlú Ìbàdàn tá a mọ̀ sí Liberty Stadium ní ọdún 1959 owó ìṣúná ìṣàkóso Western Region jẹ́ £55 million nígbàtí owó ìṣúná gbogbo Nàìjíríà lápapọ̀ jẹ́ £50 million. ṣe rí i pé kò jọra wọn rárá. Ìjọba Awólọ́wọ̀ ló dá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì ti Ilé-Ifẹ̀ sílẹ̀ ní ọdún tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde gírèdì wọn ṣe rẹ́gí pẹ̀lú àwọn yunifásítì tó kù lágbàáyé ni. Kò sì tí ì sí yunifásítì tó ní àgbékalẹ̀ ní gbogbo Nàìjíríà tó ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì. Ẹ débẹ̀ kẹ́ lọ gan ni. Ìjọba Awólọ́wọ̀ ló ṣe títì ọlọ́dà rẹpẹtẹ, wọ́n faná rogodo, omi ẹ̀rọ aláìníye, ilé ìgbádùn rẹpẹtẹ. Western Region wá di ohun tí àwọn òyìnbó ń jowú. Western Region ti wá ń ṣe ayé ní kàyéfì. Gbogbo ohun mèremère tí Awólọ́wọ̀ ń ṣe ló ń kọ àwọn bìrìtìkó lóminú tí ẹ̀rù sì ń bà wọ́n àti lè gbé ìjọba fún ọlọ́pọlọ pípé bí Ọbáfẹ́mi torí pé bí idán ni gbogbo ohun tí ó ń ṣe. Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ rí? Tàbí ẹ̀yin ti ẹ̀ mọ̀ pé Nigeria Embassy tó wà ní ìlú London lónìí Western Region ló ní ilé náà. Owó orílẹ̀-èdè Yorùbá ni wọ́n fi rà á. Ọmọ Yorùbá mélòó ló ń ṣiṣẹ́ ń bẹ̀ lónìí ń dán. Mo sì ní kí n rán yín létí pé Abuja House Mansion tó wà ní Kensington ní ìlú London Western Region ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ló ní. Awólọ́wọ̀ ló rà á fún ìgbé ayé ìdẹ̀rùn fún àwọn ọmọ Yorùbá tó bá wá sí òkè òkun láti mọ̀ rí lò. Ẹ gbọ́ ná ọmọ Yorùbá mélòó ló wà níbẹ̀ lónìí ẹ sọ fún mi. Àbí ẹ̀yin ò mọ̀ pé ibi tí Nàìjíríà ń lò fún àwọn alálàájì àti alálàájà tí wọ́n bá lọ sí ìlú Saudi láti lọ ṣiṣẹ́ àlà ìjọba Awólọ́wọ̀ ló rà á fún àwọn ọmọ Yorùbá tí wọ́n bá lọ sí Saudi. Gbogbo rẹ̀ ni wọ́n ti sọ di ti Fúlàní. Ọmọ Yorùbá mélòó ló ń dé síbẹ̀ lásìkò yìí? Mo fi Elédùmarè tó ní ẹ̀mí mi búra pé gbogbo rẹ̀ pátápátá ni Yorùbá yóò gbà padà.